kì í ṣòro bí ewé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú, ẹ làbọ́yè, hallelujah o. Èmi ọmọ yẹn náà Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kí ẹ̀yin ènìyàn mi káàkiri gbogbo àgbáláyé. Ẹ̀yin ènìyàn mi ní ilẹ̀ Nàìjíríà níbí. Ẹ̀yin ènìyàn mi ní ilẹ̀ Togo. Ẹ̀yin ènìyàn mi ní ilẹ̀ Benin Republic. Ẹ̀yin ènìyàn mi ní US, London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kí yín o, ẹ ṣe bí ẹ ṣe ń fi ọkàn bá mi lọ. Elédùmarè ọba kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀. Iṣẹ́ wo ni mo bá yín mú wálé òní? À ń pe iṣẹ́ náà ní àgbéfúyẹ́ àti àgbétì. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ná mẹ́sẹ̀jì mi pé níjọ́ tí mo fi iṣẹ́ ìjàkadì kalẹ̀ pé kí n dákun kí bá wọn fi iṣẹ́ àgbéfúyẹ́ lẹ́lẹ̀, ẹlòmíà pè mí abẹ́, ẹlòmíì gan torí ẹ̀ á sẹ́yìn dátà sí mi lọ pé sáà tí ẹ lè fi iṣẹ́ yìí kalẹ̀. Tí n bá wá fi kalẹ̀ yóò dàbí ìgbà tí èèyàn bá kàn mú wọn ṣeré ni. Ṣùgbọ́n ohun tí mo fún wa nífẹ̀ẹ́ àwọn ẹni náà sí ni wípé wọn ò fẹ́ ṣe ní àdánìkànjẹ. Wọ́n ní ẹ dákun ẹ bá wa fi iṣẹ́ náà kalẹ̀ fún gbogbo aráyé. Ìdí nìyí tí wọ́n fi wá fi èjì kọ̀ọ̀kan tí wọ́n bá yín fi wá àwọn iṣẹ́ náà tí ó lè jẹ́ àǹfààní fún yín. Àgbétì, àgbéfúyẹ́. Kí ló ń jẹ́ àgbétì nínú Ògùn? Kí ló ń jẹ́ àgbéfúyẹ́? Ara àwọn nǹkan wọ̀nyí ó ní àwọn èròjà iṣẹ́ agbára fún ogun jíjà tàbí fún ìjà. Ní ayé àtijọ́, bá ṣe gbọ́ nínú ìtàn wípé ní ayé àtijọ́ wọ́n láìkí láti mọ ìjà gidi gan bí ìgbè pọ̀tàn. Yálà ẹlòmíì wà tó jẹ́ wípé orò tó máa fẹ́ ìyàwó, èèyàn tó bá lè jà jù ó ní wọn ò fún lọ́mọ. Ẹlòmíì wà tó jẹ́ wípé bóyá nísìnyí bẹ́ẹ̀ ìjà mú pé ọjù mi lọ ọ̀tọ́ mi, ọjù mi lọ ìjà wọ́n sáré wọ́n jà ìjà náà fi máa ń mọ ẹ̀gbọ́n gbà mìíràn. Ibẹ̀ ni àwọn bàbá wa ti ṣe àwárí àwọn nǹkan wọ̀nyí láti lè lò fún iṣẹ́ agbára wa, láti lè mọ́ lè jẹ́ kí ẹnìkejì wa lè rí wa nà. Àgbétì, ìtumọ̀ àgbétì ni wípé yálà ìwọ àti ènìyàn ẹ jọ kọjú síra yín, ẹ ń bára yín jà. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ẹni náà ò ní lè rí ọ gbé. Kò ní lè rí ọ gbé nílẹ̀ láéláé, kò ní lè rí ọ gbé sókè láéláé. Kódà kẹ́ni yìí kó mọ jíìmù jù bẹ́ẹ̀ lọ. Àbí kó lọ bí ó lọ lu tramadol pé ó légun ó ní nǹkan kan, kò ní lè dá ọ gbé. Kọ̀ǹfàmù ni títí àgbétì nìyẹn. Kí náà ń gbè ní àgbéfúyẹ́? Àgbéfúyẹ́ ni yálà òun bá èèyàn kan jà, wàá rí ẹni náà fúyẹ́ ní ọwọ́ ẹ̀, wàá rí gbé. Àgbéfúyẹ́ ò sí fún ẹrù gbígbé o, fún gbígbé ènìyàn sókè ni. Ó ṣe gbọ́kọ̀ wá sí àgbéfúyẹ́ kó wá sọ pé ó fẹ́ lọ mọ́ gbé mọ́tò sókè, ó fẹ́ lọ mọ́ gbé àpáta sókè, ó fẹ́ lọ mọ́ gbé irin ńlá sókè. Rárá, àgbéfúyẹ́ wà fún ènìyàn lásán. Kódà kì í tí mọ bẹ́ẹ̀ nìyẹn lè sọ pé òun wúwo tó, abẹ́ nìyẹn lè sọ pé òun tóbi tó, kẹ́ wá fèsì ara yín láti bára yín jà. Kò ní lè rí ọ mú, kò ní lè rí ọ̀nà, yóò fúyẹ́ lọ́wọ́ ẹ̀, wá gbé sókè dandan ni. Ọlọ́run wa lè bẹ́ẹ̀ nìyẹn ṣe kó náà wá ní àgbétì o. Bó bá ti ní àgbétì èèyàn ò lè rí gbé o, èèyàn ò lè rí gbé o. Lórí bá kanrin ìka tẹ̀ fún kan ni, bó ṣe jẹ́ nìyẹn. Mo káyè ènìyàn mi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin tí wọ́n jẹ́ wípé àkọ́kọ́ tẹ́ ọkọ̀ pàdé channel mi yìí nìyí. Ohun tí ó lè pè yín ni pé káyìn náà subscribe sórí YouTube channel yìí. Subscribe yín ló mú yín mo lè ní àǹfààní sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí n bá tún fi kalẹ̀ lẹ́yìn eléyìí. Ṣùgbọ́n tó bá wò láì subscribe tá bá fi iṣẹ́ mi kalẹ̀ ò ní lè mọ̀. Wàláhì ò ní lè mọ̀ rárá.
bẹ́ẹ̀ sì ni ẹ máa share rẹ̀ sí àwọn ènìyàn tó bá súnmọ́ yín. Ẹ lè share rẹ̀ sórí WhatsApp, sórí Facebook, sórí àwọn ọ̀rẹ́ rẹ tó bá mọ̀ wípé àwọn ẹni yìí àwọn náà like ewé, wọ́n like egbò, bẹ́ẹ̀ ni wọ́n like ìṣẹ̀ṣe. Send ẹ̀ sí wọn. Kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni, ṣùgbọ́n má send ẹ̀ sí èèyàn tó mọ̀ wípé ó jọ́ta rẹ, kó má jẹ́ pé òun náà ni ó wàá ṣe ni ó wàá fi kojú rẹ. Bó ṣe rí nìyẹn. Mo bẹ̀rẹ̀ yín kalẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ọkọ̀ iṣẹ́ yẹn jáká kọ́kọ́ gbé níbi àgbéfúyẹ́. Níbi tàgbéfúyẹ́ kí lè bá mi wá? Ẹ bá mi wá àkúrò aláǹtakùn. Àwọn àkúrò aláǹtakùn tó ti gbé ẹ̀yẹ, ẹ bá mi wá kó pọ̀ dáadáa. Ẹ bá mi wá òwú aláǹtakùn gangan náà. Ẹ jẹ́ kó náà pọ̀ dáadáa. Ẹ bá mi wá ẹyẹ lùlú, à ń pè ẹyẹ kan ní ẹyẹ lùlú. Ẹ bá mi wá odidi ẹyẹ lùlú kan. Ẹ bá mi kó àwọn nǹkan wọ̀nyí, ẹ bá mi kó sínú ìsasùn. Ẹ bá mi kó sínú ìsasùn. Ẹ bá ti kó sínú ìsasùn tán, ẹ bá mi mú ọ̀kọ̀ àtàrí kan. Ẹ bá mi mú, ẹ bá mi fi lé lórí. Ẹ bá mi farabalẹ̀ jó dáadáa. Tẹ́ bá jó tán, ẹ jẹ́ ká tún lọ̀. Ẹ jẹ́ ká tún lọ̀ lúbúlúbú. Ẹ jẹ́ ká lọ̀ lúbúlúbú. Báwo ni a ó ṣe ṣiṣẹ́ àgbéfúyẹ́, ibo la ṣe sin? Ẹ jẹ́ ká sín gbẹ́rẹ́ yípo ìfúnpá wa méjèèjì pẹ̀lú itan wa méjèèjì. A ó fi sin ipò itan wa méjèèjì, ọ̀tún àtòsì, àti ìfúnpá wa àárín yìí àtàrín yìí méjèèjì. Pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ Elédùmarè, tí ì rí bí èèyàn ṣe lè kojú wa tó, a ó gbé bígbà tí èèyàn bá gbé fóòmù sókè ni. Kọ̀ǹfàmù ní iṣẹ́ tí mo fún yín yìí. Èèyàn lọ. Títí àgbétì. Kí lè bá mi wá níbi títí àgbétì? Ẹ bá mi lọ wá igi tí ẹ̀rà bá ti pé bò. Igi tí ẹ̀rà bá pé bò dáadáa, tí ẹ̀rà ti pé bò, tí ẹ̀rà ti jẹ́, ẹ bá mi mú, ẹ bá mi gbé igi yẹn. Isi igi náà ṣòro gbé délé, kò sọ́gbọ́n, a ó mọ̀ gbé jùlẹ̀ náà ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàwọ̀ ọ̀nà bó ṣe ká gbé sínú kẹ́nẹ́ kan ká fi rí igi náà gbé wá sí ilé. Ẹ bá mi lọ tú ọ̀pọ̀lọpọ̀ irun ẹ̀yìn olóńgbò. Ẹ bá mi lọ tú ọ̀pọ̀lọpọ̀ irun ẹ̀yìn olóńgbò kó pọ̀ dáadáa. Ẹ bá mi náà kó náà sí. Ẹ bá mi kó àwọn nǹkan wọ̀nyí, ẹ bá mi kó sínú ìsasùn. Ọ̀kùn tí bá ń dárìn, ẹ bá mi gé sí méjì. Ẹ bá mi mú tapọ̀ ọ̀tún, ẹ bá mi mú lọlé. Ẹ bá mi fò náà sí, ẹ bá mi jó papọ̀. Ẹ bá ti bá mi jó tán, ẹ bá mi fi ọ̀kọ̀ àtàrí kan sóònù, ẹ bá mi jó, ẹ bá mi fóònù náà, ẹ bá mi fi sín gbẹ́rẹ́ yípo ọ̀gọ́rùn àwọn, ẹ bá mi sín gbẹ́rẹ́ yípo ìfúnpá méjèèjì pẹ̀lú ìtàn náà ni. Pàdé sí di ti àgbéfúyẹ́ kan náà láti sí di ti àgbétì. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, aráyé kankan ò ní lè rí wa gbé, nítorí wípé ọjọ́ tí ẹ̀yìn ológbò bá tó kanlẹ̀ lẹ́ni yóò tó rí agbé kanlẹ̀, nítorí pé àgbétì bá là ń gbégi léra. Ìyọ̀mọ yín náà Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà. Mo ń lọ o. Subscribe, kọ̀mẹ́ǹtì, kó sì láìkì, ó ṣe kókó, ó ṣe pàtàkì o. Ó dìgbà.